AFCON special edition Torísun television gbé kalẹ̀ fún wa láti máa fi ṣègbáládùn wa gbogbo àwa èèyàn káàkiri bá ṣe ń wo bó ṣe ń rí bóyá ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ti rí bá ṣe jù wá fún yín gbogbo àwọn round of 16 èyí tá a mú wá fún yín lábala yẹn ẹ̀yin náà ti rí bóyá ilẹ̀ Nàìjíríà bọ́ ẹ ṣe kìíní yẹn fún ikọ̀ Cameroon ẹ̀yin náà mọ̀ pé ẹ ṣe Madagascar ẹ wo àwọn DR Congo wọn kàn lánàá lẹ̀ báyìí ni pé bó ló ṣe rí bó ló ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ òun náà fún ìgbàládùn wa náà ni ẹ wò kí mo já yín tán mo sọ fún yín o ìpè lọ́jọ́ Wednesday lórílẹ̀‐èdè Nàìjíríà yóò máa wákò pẹ̀lú ikọ̀ South Africa bó ló ṣe rí lọ́dọ̀ tiyín ẹ̀yin rẹ̀ ẹja máa jọ wò ẹja máa wò ìmọ̀ àdìbò yìí máa ṣe ẹ láǹfààní náà nìyẹn tó bá máa di ọjọ́ Wednesday nígbà tẹ́ ẹ máa ṣe prediction yín pé kí lẹ́yìn rò ikú máa ṣẹlẹ̀ Orísun tẹlifíṣàn ti gbé àwọn ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan sílẹ̀ fún wa láti ṣe ìgbàládùn wa àmọ́ lákòókò táwọn wáyé ẹ wò mo lálejò ńlé o ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wò àlejò tí mo lọ gbé wáyé àlejò ńlá ni pé ètò ìdìbò tó ti rí arákùnrin yẹn mo lọ lè wá wa náà ni ẹ sì mọ̀ Orísun tẹlifíṣàn àwọn rẹ̀yà èyí tí ò nà mọ́ nú ọ̀rọ̀ náà ẹ jẹ́ darapọ̀ mọ́ mi o kí n kí àlejò wa táàjọ máa pẹ̀ kẹ́lu táàjọ máa fomi táà máa fi kùn lókun táà máa wò pé bó ló ṣe ṣẹlẹ̀ bó ló ṣe rí kí ló ṣẹlẹ̀ kí ló lè Nàìjíríà tún ní láti ṣe pápá Genetroy kí ni àwọn àlébù èyí tí ó wà nínú ikọ̀ ti Super Eagles ẹ darapọ̀ mọ́ mi kí akálejò wa sí ààbọ̀ sí orí ètò ẹ̀ tálálejò wa náà òun náà ni Ọlásùnkànmí Ṣóbọ̀wálé akọ̀ròyìn ni wọ́n lórí pápá akọ̀ròyìn ni wọ́n lórí pápá ẹ wo tó bá ní bọ̀dá yìí bọ́ọ̀lù ń gbénu wọn ẹ jẹ́ àjẹmọ́ àgàbẹ́ dáadáa ẹ pẹ̀lẹ́ sà láti rí yín báyìí fat. ọpẹ́ ní fọ́lọ́run àsìkò yìí ló jẹ́ inú àwọn èèyàn dùn láti jẹ́ ọmọ Nàìjíríà lásìkò yìí ká ní ikọ̀ Cameroon ti tẹ̀jú wa mọ́lẹ̀ gbogbo àná inú studio bí náà a máa ká gbogbo àwọn àṣẹ àti máa fi AFCON 2019 àti máa fi pìtàn báyìí bọ̀ Ọlọ́run tí ò ṣayé wa bí ayé Egypt tí ò ṣayé wa bí ayé Congo DR tí ò ṣayé wa bí ayé àwọn àdúrà lóríṣiríṣi bí Morocco ọpẹ́ ní fọ́lọ́run pa àṣìwà náà àwọn tó yí a dúpẹ́ lọ́wọ́ àwọn boys wa náà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbà wa náà pé ó gbìyànjú bó tẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa ta wà ní ilé nígbàgbọ́ kan lọ lórí ẹ̀ títí bẹ́ẹ̀ náà because nítorí pé àwọn àṣìṣe pọ̀ lóríṣiríṣi bọ́ ipa tó kó against Cameroon yẹn tó bá ṣe bẹ́ẹ̀ lọ bá South Africa kò ń ṣe pé South Africa dá ní ìwọ̀nsẹ̀ ju àwọn agbábọ́ọ̀lù wa lọ tàbá ní ká wò ibo ni àwọn ká mú wọn síra wọn ibo lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ti ń gbá bọ́ọ̀lù wọn bọ̀ pẹ̀lú àwọn ọmọ tiwa níbí abájọwọ ayọjù wọn lọ ṣùgbọ́n wọ́n ní èròǹgbà ọkọ̀ọ̀kan pé kò sẹ́ni tó nígbàgbọ́ pé wọ́n máa lọ ju wọ́n ṣe ń lọ ìlọ káṣá máa ṣe bá ṣe ń ṣe and adé rí bọ́n ṣe kópa nípa against Egypt ó kọjá àfẹnusọ but tá bá fi defence tàbí bá Cameroon play tá bá fi lọ bá South Africa a ní padà wá bí wàá rojọ́. ẹ jẹ́ kọ́kọ́ mo báyìí ẹ ti fi yẹn káwọn àlejò àwọn ará ilé káàbọ̀ náà ẹ jẹ́ kọ́kọ́ báyìí nígbà tí ẹ rí tí bọ́ọ̀lù yẹn kọ́kọ́ di ẹ jẹ́ ká padà sí ti Nàìjíríà Cameroon nígbà tí bọ́ọ̀lù yẹn kọ́kọ́ di àmì ayò 1-1 nígbà tí Cameroon padà gbá wọlé ṣé lọ́kàn tí yín ṣé ẹ rò wípé nǹkan kan wà tí àwọn bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù ni o àbáwọn àbákọ́nimọ̀gbá ló ṣe àlébù tó fi di pé a lè tún tètè cover ibi tí wọ́n gbà wọlé yẹn tó fi jẹ́ pé wọ́n tún ráyè gba ẹlẹ́kejì wọlé láàrin ìṣẹ́jú 5. àlébù kékeré tó wà tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé Gene Karo Otebo kò ṣe àfikún iṣẹ́ Wilfred Ndidi láàrin yẹn so àárín yẹn ń jò lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé tó bá ṣe float ball tó bá gba sókè báyìí ọlá ìnà bí ẹ mọ̀ kó kúrú àkótó fò sókè gba bọ́ọ̀ wọ́n ti gborí ẹ̀ lọ yẹn ló fa okùnfà bọ́ọ̀lù góò ẹlẹ́ẹ̀kejì ká ní Ẹ̀tẹ́bọ̀ ó wà káàkiri ó wà káàkiri bí Ndidi ṣe ń wà káàkiri yẹn ni sáà tó di àárín yẹn mú yékéyéké ẹ ti pé àgbà tó dé bá Mikel ló jẹ́ ká máa wò pé olè kó ṣiṣẹ́ bẹ̀ yẹn iṣẹ́ ọ̀dọ̀ ẹ̀ nìyẹn ọgbọ́n pé ká di bọ́ọ̀mù nígbà tí wàhálà bá pọ̀ jù lórí ó wà nínú Mikel bọ̀ Ẹ̀tẹ́bọ̀ kásáré gba bọ́ọ̀ kásáré jù síwájú kásáré gba bọ́ọ̀ ká jù síwájú kò yé wọn yéké dáadáa láàrin yẹn pé tabagba ẹja kọ́kọ́ dìmú náà ẹjẹ ká wá settle because nǹkan kan tí ó wà nípa Nàìjíríà ni pé kì í fèrè gbá bọ́ọ̀lù jẹrẹsán ká tó síra wa ká tó síra wa títí tó máa fi déwájú tó máa fi gbá bọ́ọ̀ wọlé bọ́ tí àwọn tá à ń dojú ẹ̀ tó wá ti fi bọ́ọ̀ ṣeré àwọn bọ́ìsì wa àwọn ọmọ wa wọn ò ní tètè padà sẹ́yìn so gbogbo àwọn tó wà lẹ́yìn wa yẹn wọ́n ayé ṣòfò táwọn tá ń dojú ẹ̀ tó ń ṣe kíni tó ń gbà wọlé sí wa lára òun ló ṣokùnfà second goal yẹn. ibi tí mo á ń bọ̀ gangan nìyẹn ṣé ẹ wá rí i pé
ọwọ́ tí Genetro gbé wá láti yí orílẹ̀-èdè bá a ṣe ń gbá bọ́ọ̀lù padà kúrò ní 4-4-2 sí àwọn oríṣi ó kọ́kọ́ gbé kan wá ó pè ní 4-3-3 ó yí padà ó lè mú máa sọ di 2-5 kìíní kan ṣé ẹ rò wípé eléyìí wà lára kùdìẹ̀kùdìẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú kọ lọ́wọ́lọ́wọ́ wa dẹ̀yìn tí a bá gbàgbé fẹ́fẹ́ fi kún wípé ṣé táwọn lò torí òun la fi ń gbá South Africa ń gbá 4-4-2 yẹn ní South Africa ti mọ̀ wá mọ́ dáadáa tó ẹgbẹ́ ó dẹ̀ ń work for wa ṣé tẹ́ bá gbé formation lọ ṣé a lè dẹ́kun South Africa. nǹkan tó máa ń fa formation ni pé èèyàn máa ń to formation nípa pé àwọn tóun ní lọ́wọ́ tá bá wo irú ẹ kàn fojú wo pé Moses Simon wà lọ́tún Chukwueze wà lọ́sì ìyẹn ló máa mú 4-3-3 wá pé tó bá ti géèyàn kíní géèyàn kejì tó bá ti dénú yáàdì àti gbá bọ́ọ̀lù wọlé ìrọ̀lẹ́ fún ìgà ló wà ń bẹ̀ àbí ìdìdí wà ń bẹ̀ wọ́n máa gbáṣọ́ but problem wàhálà bẹ̀ náà ni wípé ṣé àwọn tá a wá fi sí ẹgbẹ́ méjèèjì ṣó ń ṣiṣẹ́ yẹn yéké tẹ́ bá wo against Cameroon kò ń ṣe pé bí a ní àyè láti score tó 5-6 tó bá ti di pé kí Musa mú kó lọ pé kó mú pass ilẹ̀ tí àwọn agbábọ́ọ̀lù wọlé lọ ìgbà ló máa fi gbá bọ́ọ̀lù wọlé last pass yẹn náà ni wàhálà ẹ̀ kò ní débẹ̀ ní kó gbá sí defender lọ́wọ́ kó farabalẹ̀ 4-4-2 tá bá fi bá South Africa play Nigeria ò kí n lo striker méjì pọ̀ torí pé àti sọ pé kí àárín yẹn lè kó kún yéké náà ká lè máa win ní bọ̀ ní àárín yẹn tá bá lo 4-4-2 against South Africa ó lè má work because èmi ò kí n ṣàgbánimọ̀ akọ́nimọ̀gbà àyẹ̀nà àrọ̀bọ̀ èmi wò pé ó lè má work tá bá lo ẹ̀gbẹ́ méjèèjì ẹ̀rẹ́sà àdìsẹ́ South Africa mọ́lé tí àwọn méjèèjì ní Musa tó máa fi kọjá irun Musa Chukwueze Musa ó yára but ní pé kó mú final pass yẹn lẹ̀ náà ni òun náà ni problem Chukwueze àìtètè kí ń wọlé ẹ̀ so kò ń jẹ́ kí géèmù yìí tó bá bẹ̀rẹ̀ match ó máa wà nù match yẹn dáadáa ẹ wo first match nǹkan tí tó ṣe but gbé kan gbé wọlé kò ń àti sáré wọnú géèmù yẹn kò ń já lára Simon kèrè òun àti Simon tó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀tẹ́bọ̀ òun àti Ẹ̀tẹ́bọ̀ so wọn tí it's like bí ẹni pé inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́kànlá kí mẹ́jọ máa ṣiṣẹ́ tí ó yẹ kí mọ́kànlá ṣe àwọn bíi 3-4 kan wọ́n tí ojú òṣùwọ̀n so nǹkan tí ó sì jẹ́ kí tíìmù yẹn máa ṣe kí ni kó máa yoro bọ́n ṣe ń yoro yẹn nìyẹn. ẹ ṣe gan látàrí tabawo báyìí ṣé ẹ jẹ́ ká kúrò níbi tí orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ tabawo pé torí tabawo ikọ̀ Madagascar a rí i pé ọ̀pọ̀lọpọ̀ lérò pé nígbà group stage láti rò pé wọ́n máa padà sílé ṣùgbọ́n wọ́n mẹ́kẹ̀ẹ́ lọ sí round of 16 wọ́n mẹ́kẹ̀ẹ́ lọ sí quarter final kí ni nǹkan tí ẹ̀rọ kò ṣiṣẹ́ fún wọn. tẹ́ bá wo ikọ̀ ẹgbẹ́ Madagascar kò ń ṣe pé bí àwọn ní àwọn olólùkọ́ ńlá kan àwọn agbábọ́ọ̀lù tó àmì agbábọ́ọ̀lù jẹ́ pé wọ́n fakọyọ kan lọ sí ìkànnì wọn gan ilẹ̀ Amẹ́ríkà ló ti ń play àwọn míì bíi ìpele 5 French League ló ti ń gbá bọ́ọ̀lù wọn bọ̀ wọ́n ní nǹkan kan ẹ má gbàgbé pé àwọn náà kọ́kọ́ qualify fún AFCON 2019 wọ́n ṣe kéré tó but téèyàn bá ní ìgbàgbọ́ pé kò sẹ́ni tó lè rò fáwọn dé ibi tàmádé ẹja máa ṣe nǹkan wa lọ bá ṣe ń ṣe lọ and àjọṣepọ̀ tó wà láàrin wọn pé kò sí ọ̀gá kò sọmọṣẹ́ láàrin títí mọ́ akọ́nimọ̀ọ́gbá wọn gbogbo wọn ọjọ́ ń jókòó wọ́n jọ ń ṣe kíni ẹ má gbàgbé pé wọ́n ti ń gbá bọ́ọ̀lù láàrin ara wọn tipẹ́ bọ́ wọn kì í ṣe kíni wọn ò ní láǹfààní láti qualify so wọ́n ti wà pọ̀ tipẹ́ so àyọkúrò àfikún nínú tíìmù wọn kò ń ṣe kò pọ̀ lọ títí so tó ń jẹ́ pé wọ́n fi qualify fún AFCON 2019 ẹ bá wo match tán gbá lánàá pẹ̀lú Congo ìṣẹ́jú kẹsàn-án báyìí bá 90 minutes wọ́n ti fi sí tẹ́bàdẹ̀ wo ìgbà tó di penalty àwọn yìí náà ni wípé ẹ lọ ṣe tó fẹ́ ṣe ò bá lùsẹ̀ àgbélé mọ́ ẹ̀. kò sí wàhálà gbogbo ọlọ́kàn wọn bí ìgbà tó yẹ pé wọ́n sọ pé nǹkan tó bá já sí. nǹkan tó bá já sí and irú ìwúrí wo ló tún wá fẹ́ wà fún yàn ní irú ipò tán wà yẹn jẹ́ pé níbi tán ti ń gbá bọ́ọ̀lù olórí orílẹ̀-èdè wọn wà lókè tó ń wò wọn lórí stadium ń bẹ̀ so wọ́n á máa wọ̀ pé èmi mo múnú àwọn ọmọ ìdùn òun fún wọn ní ìwúrí àwọn agbábọ́ọ̀lù náà tó wá ṣe kí ni wọ́n wá dá padà fọ́jíǹde orílẹ̀-èdè Madagascar wọ́n ọ̀pọ̀lọ́ títí orílẹ̀-èdè Madagascar wọ́n wá dá padà fọ́jíǹde wọn pé a máa ṣe kí ni a máa jọ gbogbo yín lójú kò gbọ́dọ̀ yá anybody lẹ́nu tó yẹ pé ní quarter final wọ́n tún mèkè lọ sí semi final nígbà kan pàdé Nàìjíríà àrí bẹ̀bẹ̀ tán ṣe. ẹ jẹ́ ká wá wò tó bá jẹ́ pé
lóòótọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ní ìpele tàwa ó dà ẹjẹ́ òun padà bọ̀ lọ́dọ̀ yín ẹjẹ́ sáré lọ fi kankan hàn wá lókè lọ́hùn tá a bá padà dé ètò yìí ó ń tẹ̀síwájú nígbà tá a bá padà dé èmi àtàlejò mi a máa ka ìdí ètò yìí a máa kà ń lẹ̀ Nations Cup special edition Torísun television ó ń tẹ̀síwájú àpàdà bọ̀.